is a slap on each and every Kabiyesi Ojaja Ogunwusi Ooni. This is a slap on your face. Kabiyesi Olubadan Babaladoja. This is a slap on your face. Baba wa Aláàfin Ọ̀yọ́ Owoade. This is a slap on your face. Akobi Omolodode Baba Tinubu. This is a slap on your face. This is a slap on the face of entire Yoruba race. Ní ọ̀sán gangan, Fulani wọlé dó ìyá àgbàlagbà pa. Ẹ̀yin èèyàn, ó ti kàn lú Ọ̀yọ́ o, ó ti ṣẹlẹ̀ gidi nílẹ̀ Yorùbá, ó ti kàn lú Ọ̀yọ́, ó ti kàn wọ́n nílùú Ìbàdàn. Àwọn Fúlàní ti bẹ̀rẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ wàkíwà wọn. Ẹ mọ̀ pé lọ́jọ́ kìnlẹ̀ àná, everybody ń pariwo pé kí àwọn Fúlàní kan kúrò nílẹ̀ Yorùbá. Àwọn ọba wa wọn ò rí kankan sọ sí. Now, ó ti wá kàn wọ́n, ó ti kàn àwọn ọba wa, bàbá wa Kábíyèsí Ọọ̀ni ìrìṣà, ìyẹn bàbá wa Kábíyèsí Aláàfin, ìyẹn Owoade pẹ̀lú bàbá Kábíyèsí Babaladoj, ó ti kàn wọ́n nísìnyí. Ẹ wò báwọn Fúlàní, ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ni Kábíyèsí wa Babaladoj tó ní kí àwọn Fúlàní tó bá ti ń da màálù láàrin títí kan máa mú wọn. Nísìnyí báyìí àwọn Fúlàní, àwọn náà ti wá kojú ìjà kọ àwọn ọba wa. Wọ́n ti lọ dó àwọn ìyá oníyà, wọ́n ti lọ dó wọn mọ́lé. Tán bá dẹ̀ ti dó wọn táwọn ṣe kíni, wọ́n pa wọ́n. Ẹjọ́ sí bí àwọn ọba wa ṣe máa wò wá níran lélẹ́yìí. Ẹjọ́ sí ní táwọn ọba wa fẹ́ filẹ̀ fún wa lélẹ́yìí. Sáwọn ọba wa fẹ́ fi wálẹ̀ sínú ìyà ni, àbí wọ́n máa gbà wá, àbí wọ́n máa pe gọ́fúnà kan ṣe kíni, kan parapọ̀ kan kú fèsì àwọn Fúlàní yìí. Irú rádaràdà àwọn èmi. In fact, rádaràdà ni. Irú bàbá wa láyé Àbáàsì náà tán náà sọ̀rọ̀. Ṣé àwọn náà ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni? Ṣé àwọn náà ṣẹ̀ṣẹ̀ fojú ní táwọn Fúlàní dẹ́wò ni? Ìgbésẹ̀ gbogbo wọn yẹn gẹ́gẹ́ ìgbésẹ̀ wọn làwọn náà gbé. Ẹ bá wa kọ́ àgbẹ̀ èèyàn wọlé, ọ̀rọ̀ inú ti bí mi, mo bẹ̀rẹ̀ ṣò tuntun báyìí ni. Agbọ́ ìsà. Kájọ táwọn ìjọba pò ń bẹ̀. Àwọn ọmọ onílùú gangan táwọn ìjọba láwọn ń ṣe adarí lélẹ́rí. Àwa gan ní ẹ̀tọ́ láti gbé ìgbésẹ̀ ní ọwọ́ ara wa. Àwọn ìjọba lóye tí wọ́n máa bí àwa ìran Yorùbá lórí ilẹ̀ wa ké àníìdí láti pe ìjọba sí kankan mọ́ nílẹ̀ Yorùbá báyìí. Ọ̀nà wo la fẹ́ gbà tí kíní yóò fi múlẹ̀ nílẹ̀ Yorùbá? Ọ̀nà wo la fẹ́ gbà gẹ́gẹ́gẹ́gẹ́ tó kíní yìí tá a fi tètè gbéra ní kẹ́sà ní gbogbo ilẹ̀ Yorùbá báyìí ni àwọn ọ̀nà tó yẹ ká sán báyìí nù. Nǹkan ọ̀gbọ́dọ̀ kò yẹ kí nǹkan máa ṣẹlẹ̀ tiwa nílẹ̀ Yorùbá kákan wàá máa pariwo náà ìjọba onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹgbà wọ́n ṣé ṣẹ̀ṣẹ̀ ń ké sí Ṣèyí Mákindé ni tí nǹkan ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ké sí wọn ni. Nǹkan ṣẹlẹ̀ ní bíbà yìí wọ́n sọ pé ẹ̀yin ìjọba Adélékè kìnnìkan ẹ̀yin ìjọba Dàpọ̀ Abíọ́dún kan Ayédatiwa o tí ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni. Àwa tẹ́ ń ṣàdarí lé gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀nà wo ni a máa gbà ọ̀nà tá a gbà débi wípé àwọn Fúlàní yìí wọ́n fi máa ṣàfilẹ̀ Yorùbá lẹ̀. Kò sí Fúlàní tó dá nínú gbogbo Fúlàní tó wà nílẹ̀ Yorùbá. Àtìntó ti pẹ́ o, àtìntó fẹ́ wa lọ́mọbìnrin ní Yorùbá kò sí ẹ̀kẹ́ tó dá nínú wọn. Èrò gbà wọn lọ́kàn wọn kò dá olórí burúkú ní gbogbo Fúlàní wọn èsè yẹn rẹ. Àlá tí ń pariwo jù ọ̀rọ̀ tá à ń sọ lásọjù yìí iná ní sì tó ń fún wọn lágbára sí torí a kàn sọ̀rọ̀ àwa tá a jọ mọ onílùú gẹ́gẹ́ táwọn ìjọba ń ṣàdarí lélẹ́rí àgbégbèsè yẹn kan látọwọ́ ara wa torí wọ́n ti wúrí wa tán wọ́n ti wò wá tán pé tọ̀ àwọn ìjọba wọn ti ká wọn lọ́wọ́ kò débi wípé àwọn olórí wọn ti ń ṣàdarí wọn ti ká wọn lọ́wọ́ kò wọn lè gbégbèsè kankan àbá fẹ́ pa wọn tán àwọn adarí wọn ò ní sọ kankan wọ́n ti ká wọn lọ́wọ́ kò wọ́n ti rí wa tán ó yẹ ká gbára wa lẹ́nu kíákíá báyìí àsìkò táwa yìí kì í sásìkò téèyàn gbọ́rọ̀ sádàrí lẹ́nu mọ́ Ọlọ́run bá gbọ́ nílẹ̀ Yorùbá èmi ò tiẹ̀ ní ẹ̀ka tèmi ọ̀sọ̀ jù báyẹn lọ ọmọ mi ìgbésẹ̀ yẹn iná ní ká gbé ní gbogbo ilẹ̀ Yorùbá báyìí kódà kí irú bí ìtọ́sẹ̀lẹ̀ bàdẹ̀ yìí ó yẹ ká láwọn tá a pè ní bí látọ̀sùn Oǹdó Èkìtì Èkó gbogbo ẹ̀ mọ́ra wọn ní gbogbo ilẹ̀ Yorùbá Ògùn gbogbo Abẹ́òkúta yẹn tá a pè
ó yẹ kírú pàdé yẹn ó lè wà náà kí wọ́n wà oríṣiríṣi lẹ́nu Yorùbá káàkiri kí kankan bá ṣẹlẹ̀ lọ́ṣun tó bá ṣẹlẹ̀ lóńdó ó yẹ kí gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ó lè wà náà gbogbo ọmọ dákẹ́kẹ́ yẹn ìfẹ́ yẹn ó yẹ ká lè arrange gbogbo kinní yẹn torí ibi tí kankan bá ti ṣẹlẹ̀ sọmọ Yorùbá kan tí Fúlàní bá ti ṣàṣemọ́lẹ̀ sọmọ Yorùbá kan ó yẹ ká lè ní àwọn kinní yẹn débi pé Yorùbá ó jà wọ́n láti different state ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri àwọn alágbára. ẹ ṣe bàbá wa ẹ ṣe ń sà. This is a slap on Yoruba land. This is a slap on each and every Kabiyesi Ojaja Ogunwusi Ooni. This is a slap on your face. Kabiyesi Olubadan Babaladoj. This is a slap on your face. Baba wa Aláàfin Ọ̀yọ́ Owoade. This is a slap on your face. Kabiyesi Baba Tinubu. This is a slap on your face. This is a slap on the face of entire Yoruba race. Ní ọ̀sán gangan, Fulani wọlé dó ìyá àgbàlagbà pa. Wọ́n wá ipò ti mà wọ́n wá dùn ní ọrùn. Ẹni tó rí wọn pé mo rí yín o, wọ́n tún ṣá òun náà ní àdá. Ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ nísìn wípé ní Kánò, wọ́n pè wọ́n ní Katsina, wọ́n pè wọ́n pé ẹ máa mú ìyàwó yín wá tàdé play video ẹ̀. Táwọn tí wọ́n ń dó ìyàwó wọn wá bọ́ta sọ̀rọ̀ pé wọ́n máa ń pè àwọn ni pé mú ìyàwó ẹ wá mo fẹ́ dó. Láti sọ pé ọlọ́mọ ìkírò ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá. Táwọn kò ti ṣẹlẹ̀ already. Wọ́n ya pátá mọ́ ya gbàlagbà nídìí. Ọmọ ìyá ẹ̀ ń sìn, bá tó ṣe máa feel. Ọmọ tó bá fẹ́ di wèrè jẹ́ kó di wèrè. Wọ́n ò lè pa wá tán náà. Wọ́n ò lè pa gbogbo wa tán lẹ̀ Yorùbá. Wọ́n ò lè pa tí a bá rí ìdájọ́ òdodo lórí eléyìí. Kí gbogbo Yorùbá mọ̀ wípé a ti finish. Eléyìí tó clear yìí o tí a bá rí ìdájọ́ òdodo. Tí àwọn bíi 2000 Fúlàní yóò tẹ̀lé ìyá yẹn kó má yá yẹn kó pátá ìlànà. Ẹ jẹ́ ká mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ olórí kankan fún wa nílẹ̀ Yorùbá mọ́. Kóníkálukú du orí ẹ̀ ní o, kóníkálukú du o. Ẹ̀yin tó bá ti jẹ́ ìyá àgbàlagbà ẹ lọ lé àwọn. Má bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sókè. I don't want to go there. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ kálẹ̀ yà wá tó adúpẹ́ fọlọ́run ẹ ó da bó ṣe ń ṣẹlẹ̀ yìí náà báyìí káàtì gbogbo wa náà ti fojú gbogbo ìgbé tá a kékékékéké láti jọ yìí. Wọ́n ní ìgbèríko ní kòkan wọ́n ń bì kan kòkan oṣó tán ó ti wọlé. Ó wọ yàrá káwa báyìí sámsám lẹ́yìn náà ti rí. Gbogbo àwọn tó pera wọn ní Àgbẹ̀kọ̀yà now gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ wọn dìde. Nísìnyí Ìbàdàn ló ti ṣẹlẹ̀ inú mi dùn pé Ìbàdàn ló ti wá ṣẹlẹ̀ báyìí o. Ṣé ọmọ máa dúró dìgbà tán bá pè wọ́n ni? Because ní bó ṣe ṣẹlẹ̀ yìí mo fi ìpò yẹ kí gbogbo ibi tí àti ṣáṣá àti ṣàṣà tí Fúlàní bá wọ̀ mo fi ìpò yẹ kí wọ́n ti máa cascos báyìí. Tó bá tẹ̀ máa padà dá wọn lọ́wọ́ kọ́. Wọ́n ti máa cascos mo láìkí ohun yẹn burúkú. Ó jẹ́ kó ti máa cascos at this minute nísìnyí tó ti máa mẹ́yì àwọn tó ń tẹ̀lé tó ń sìn ìyá yẹn lọ. Ilé ìtẹ́ríbù o Babaladoj wọ́n tẹ ojú yín mọ́lẹ̀ ni ẹgbẹ́ Yorùbá lápapọ̀ wọ́n tẹ ojú yín mọ́lẹ̀ Babaladoj ẹ pàṣẹ wọ́n sọ fún yín pé kò sí nǹkan tẹ́ máa ṣe. Ìjọ́ òní bàbá sì pàṣẹ náà so ok ẹ̀ lè dá màálù ẹ̀ máa dá òbò àbí ok. Wọ́n fi dá bàbá lójú pé ok àṣẹ tó pa yẹn àwọn á jẹ́ kó mọ̀ pé bàbá tẹ̀yìn náà lẹ́bàá tí lè jẹ́ kó mọ̀ pé ọmọ ọkọ náà fi ń ṣoògùn ọmọ àlè àjẹkókù sí yín lọ́wọ́ tó ní mọ̀ pé ẹ̀ kì í ṣe ìṣojo. Ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ ọkọ náà fi ń ṣoògùn ọmọ àlè. Ṣèyí Mákindé ẹ sọ̀rọ̀ o ẹ kò ní máa dákẹ́ kẹ́ máa gba 30 billion 50 billion. Ṣèyí Mákindé ẹ sọ̀rọ̀ o ẹ sọ̀rọ̀ o. Ṣèyí Mákindé kan sọ̀rọ̀ kò sí tí Ṣèyí Mákindé máa sọ ju gbogbo pálapàla tí gbogbo wọn sọ lẹ́nu yẹn náà lọ. Ẹsẹ̀ kìíní kan ìgbà wo náà lọ rán aṣọ Kàmpálà sọ́run jọ òbí nǹkan. Ẹ bá pààyẹ ẹ lọ kó fọwọ́ para kó máa wò. Èmi ò ẹ bá pààyẹ ẹ kó fọwọ́ para kó máa wò. Ṣé bẹ́ẹ̀ rókùn lọ́rùn ẹ̀ àwọn ọmọ ìyá wọn nìyẹn ṣé bẹ́ẹ̀ rókùn lọ́rùn òun náà. Owó òkun kókó já kíní dànù. Ó gbé tẹ̀sùbá sọ̀rùn ọwọ́ tẹ̀sùbá lélẹ̀ ẹ má fẹ̀ sílẹ̀ ẹ má fi ẹ̀ sílẹ̀ o. Ẹ fi wọn lẹ̀ ṣé bẹ́ẹ̀ rókùn lọ́rùn ẹ̀ tí rá ni mo sì ní kí n sọ pé
gbogbo àwọn irá àwọn ibi ọ̀yá náà ló wọlé nílé ẹ̀rá mi rò pé àlùkùránì náà ló wọlé ńbẹ̀ gbogbo wọn ń gbèlè ọ̀hún gbé sórí ọ̀hún yí mọ́rùn bóyá kọ́ńtọ̀ wa oníkà gbèlè mórí ká yí mọ́rùn ká ní pé kìíní kan ẹ má lọ ju gbogbo ẹ lẹ̀ kẹ́ mú ojúlówó kẹ́ mú pọ̀n ní tó bá ń pè yín kẹ́ mú dání ẹ máa pariwo àwọn pípù yìí tapè ní governors and whatever tapè wọ́n yìí because àwọn náà ti wò pé tó bá wù yẹn gbára yín tó bá wù yẹn mọ́ tó bá tẹ̀ máa dá wa lọ́wọ́ kọ́ tó bá tẹ̀ máa sọ èyí ká àgbọn kọ́kọ́ ṣe báwọn náà ń ṣe fún wọn ṣe báwọn náà ṣe tiwọn fún wa kí ló dé tí president mú wọn kí ló dé tí àwọn kan náà mú wọn ẹ jẹ́ kẹ́ dọ́gba gbogbo ẹ̀rú kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ̀yin náà ṣọwọ́ fún wọn ẹ fi wọn nídìí níbi tó ti yẹ tán ẹ jẹ́ kí in fact tọmọtọmọ wọn ẹ jẹ́ kí. ẹ bá wa power tap lórí TikTok mi lè máa gbéyàn wọlé kó máa drop wò mí ní gbéyàn kan wọlé mọ́ wàhálà yẹn ti pọ̀ jù lórí TikTok fún mi ẹ bá wa power tap. bó jẹ́ kí ló máa gbé wọn lọ ní ẹ jẹ́ kí kan máa ṣe wọ́n bẹ̀ gbogbo ẹ̀ ló wà nílẹ̀ Yorùbá ẹ bá ti yá aṣojú wọn ti fẹ̀sẹ̀ wọn ti fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín wọ́n mọ̀ pé ẹ̀yìn yín ti fẹ́ ọwọ́ yín ti mọ́ ṣe rárá kan dá fún yín báyìí ìyá àgbàlagbà can you imagine that ẹ wá ṣe tán ẹ wá ṣe ètò bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn ẹ ní kúre ní gbogbo ibi ẹ̀yìn gbogbo ìjọba sọ pé Fúlàní àwọn kan ti ń bá wa gbé tipẹ́ àwọn kan ti ń bá wa gbé tipẹ́ ṣe rí tó ń ṣẹlẹ̀ báyìí sí torí pé ìyá yẹn máa wọn tó bá jẹ́ pé wọn máa àwọn tí jáwọn tó wà nílùú tẹ pé ìyá yẹn ò ní mọ̀ wọn tó ṣọládà yẹn ò ní mọ̀ wọn ìyẹn fún gbogbo ìjọba máa sọ pé àwọn kan yàtọ̀ àwọn kan yàjọra. àwọn ọmọ ìyá wọn ni àwọn ọmọ ìyá wọn inú ẹ̀sìn ṣìlámù àwọn ọmọ ìyá wọn inú ẹ̀sìn ṣìlámù. àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn nìyẹn wọ́n ṣe ibẹ̀ ṣe jọ́mọ ìyá sí òun ṣe fi hàn nìyẹn. Babalodidi àtàgbẹ́kọ̀yà àtẹ̀yẹ ewu ẹ̀bà tó wù kó bá tí kì í bá jẹ́ tẹ́lẹ̀ bá jẹ́ tó mọ̀ pé yẹ sílẹ̀ tó bá wọ Ìbàdàn yìí kó bẹ́ẹ̀ nígbà ìtọ́jú bẹ́ẹ̀ lọ. ẹ ṣe màmí yóò yẹ bá wa gbóhùn sókè ẹ ṣe gan màmí I know you are still there with ẹ bá wa share video ẹ bá wa ṣe whatever because inú ti ń bí mi báyìí ọ̀rọ̀ tí yáà yìí sọ pé ó yẹ kó ti máa cascos Ìbàdàn ẹnu nìkan lẹ́nu yẹ kẹ́ ti máa cascos àṣẹ ó yẹ kẹ́ ti máa cascos o. ẹ rí pé wàhálà ti wà gbogbo ẹ̀yin tá ẹlẹ́fẹ̀ẹ́ gbòó ń jò ní tẹ́ ní kó yé lé wọn kí gbogbo yín lẹ́ sunkún lórí ọmọ gbogbo yín lẹ́ ráre gbogbo yín náà mọ yín ó jìyà ẹ̀ṣẹ̀ because tí bọ̀dá yẹn bá tí à ń bá lọ níjó ní ni ó ṣeé ṣe kógun yìí ó ti ṣe ànímọ̀ jìyà ẹ̀ṣẹ̀ yìí àṣẹ àgbowó. ẹ tó bá lè mute kó drop ara ẹ̀ fún ara ẹ̀ o ẹ tó bá ti lè mute kó drop ara ẹ̀ fún ara ẹ̀ o mi ò ráyè o. gbogbo yín pátá ẹ̀yin olórí tẹ́ wà bẹ́ẹ̀ ní ìsinmi kò ní sí fọkànbalẹ̀ fẹ́yìn náà gbogbo arúgbó yín ó táwọn ta ló wà on mute kí wọ́n drop everybody. gbogbo tí ọ̀yà yín fi pamọ́ tí wọ́n ní tí àwọn òbí yín fi pamọ́ báwọn èsè yìí fọ́lọ́hún Owoade tí Fulani tí ń tú ní sùlọ́kà tí ń lò. gbogbo tó bá ti lè mute a máa drop yín kò sí ẹjọ́ kankan lẹ́mí ìfẹ́ mo ya fans mi tipẹ́tipẹ́ yẹn ẹ̀ lè fún mi láì hypertension. níwọ̀n bá tẹ́ ẹ̀ bá dìde tẹ́ ẹ̀ sòdodo tẹ́ ẹ̀ jẹ́ kó dogun bí òdogun tẹ́ ẹ̀ jẹ́ ọdọ̀tẹ̀ bí ọdọ̀tẹ̀ tẹ́ ẹ̀ sì ń wò wípé tí ń ṣẹlẹ̀ òun ń ṣẹlẹ̀ lọ́pẹ́ ni ó dé bá ló bá ẹ mọ̀ sunkún ẹ mọ̀ ráre kan ìyáyé because táyé bá kọ̀ tẹ́ ẹ ní ẹ̀gbà lẹ́rọ̀ ẹ rí i pé yóò padà di wàhálà èyí tẹ̀ ń dá sí wa lọ́rùn tá a lágbára láti lè yọra wa ẹ rí pọ̀rọ̀ tí nǹkan lẹ̀ ń kan jẹ́jẹ́ mojókòó ìlú tá a wà láǹsọ pé ó léwu èwo ní Tinubu gbòòrò Ìbàdàn níbi tá a wò pàtó lọ pòtẹ́ẹ̀tì ara wa ìyá arúgbó tá a lọ sá pamọ́ ìyá mi ohun tó ṣẹlẹ̀ lẹ́ni mẹ́rìírú ẹ̀rí. òbò tó ti wéwú. tí mo lọ gba fọ́tò tẹ ní ká gbà yẹn tí mo lọ gba fọ́tò tá a lọ sí fáàmù tá à ń padà bọ̀ a bá gbọ́ pé níùsì pé wọ́n náà ti fẹ́ nìkan lẹ́tàn jí gbé bá a ṣe gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wa lọ nìyẹn area command ní Ọ̀yọ́ bá a ṣe ní tò wá gbọ́ pé wọ́n ní wọ́n ti fi èèyàn wálẹ̀ dákun o àìgbúrò rẹ̀ o lọ́ba ní à ẹ ṣe lérò pé èèyàn yín náà fi ilẹ̀ ṣẹ́ẹ̀ ti sanwó ni ẹ gbà mí o ta ló sọ bẹ́ẹ̀ fún yín. ọlọ́pàá ẹ bá wa túbọ̀ yẹn sọ yọ̀ọ̀yọ̀ ẹ bá wa túbọ̀ yẹn sọ. wọ́n ní sẹ́ ẹ ti sanwó ni lẹ́sẹ̀ rò pé èèyàn yín ni wọ́n fi í lẹ̀. ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ fún yín Yorùbá ti wọ nǹkan. Oh my God. ẹ rí pa arógo ẹ rí pa ti sùn ẹ rí pé ibi tó yẹ ká sùn àti tẹ̀mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣàánú wa mọ̀ ń kọ́rọ̀ ìlówó ẹ̀ mọ̀ láàárọ̀ nù
ẹ dákun lóye Sunday Igboho ìwọ nìkan máa ló lè gbà wá. Àwọn lágbára tí wọ́n máa dá sí ọlọ́run yìí mọ̀ tí pọ̀ jù. Àmọ́ lè sùn wọ́n ní kẹ́mi náà mọ̀ sọ́ra mi pẹ̀lú tí mò ń gbé sórí péèjì mi. Sọ́tún lè jí ẹbí èèyàn gbé ká mọ̀ tó lè sọ̀rọ̀ bí ńgbà tá a lówó tá a níbi tá a ti fẹ́ rí yọ̀ọ̀yọ̀ ìsòkè yọ̀ọ̀yọ̀ owó ìsòkè. yẹn ti pọ̀ jù bó láti fẹ́ rí ẹ ṣàánú wa. Ẹ yọ̀ọ̀yọ̀ dákun ẹ bá wa táàgì wọn. Ẹ dákun tó bá dásìkò kàmpé wọn wà wá wálé ààrẹ nìkan báyìí ààrẹ ní bèrè wà. A lọ pariwo gbogbo bí amọ̀ta alágbára dé láti lọ. Ẹ dákun àlesùn àlewò. Èsì tí mo gbọ́ yẹ kí níyẹn jẹ́ kórí máa fọ́ mi kẹ́rù ayé máa bà mí. Pé láwọn tá a ní àfọkàntẹ̀ pé anytime a lè pè wọ́n pé ọlọ́mọdé ara ìdá. Ẹ mọ̀ ṣàánú wa. Ó ti kú òlérè. Ọ̀rọ̀ yìí ti kọjá àwàdà. Ẹ ṣàánú wa wọ́n ní kì í ṣẹni wa ní ọtúnlẹ̀ wọn tó lọ sanwó fún tiwọn lákémọ̀rin. Àwọn náà fi ilẹ̀ ẹni tó gbé ní ìjẹ̀rin 4 days náà tí wọ́n gbé òní ẹ fi ilẹ̀ òkè ṣẹni tiwa o. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa o. Èyí ti pọ̀ jù o. Ẹ ṣẹ̀sìn kúrò láyé ní gbogbo èyí tẹ́ ẹ bá débi ó dé yìí o. Gbogbo èyí tẹ́ ẹ sọ wá sínú àdánwò. Gbogbo bí ọmọ yín bá wà wọn ò ní ní fọkànbalẹ̀ o. Kò síbi ẹni kó wọn lọ láyé ààbò ní dájú lórí wọn o. Ẹ ṣàánú wa o. Ọmọ ẹlẹ́ran ń jẹ egun o. Ọmọ aláṣọ tí ń wè kísà o. Ẹni tá a ní ó sọ ni ó ti dolóhùn o. Ẹni tá a ní kó dáàbò bo ni òun gangan ti di kírímínà. Ẹ ṣàánú wa o. Ẹ ṣàánú wo etí ẹ ń ṣe yìí ti pọ̀ jù o. yọ̀ọ̀yọ̀ ìsòkè yọ̀ọ̀yọ̀. Ẹni tẹ́ ìwò tó ń sọ̀rọ̀ yẹn wọ́n jí èèyàn tí wọ́n náà gbé wọ́n ní kán lọ mú 200 million wá. 200 million sí wọ́n ti ṣe tí 150 million. Wọ́n láwọn tún wá lọlé àwọn pọ́n ti fi ẹnìkan sílẹ̀ àwọn wá lọlé nìkan àwọn lọ́wọ́ ẹ̀ tán fi sílẹ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá wá ń bi àwọn pé báwo lè ṣe rò pé èèyàn tí yín náà fi sílẹ̀ ṣe é ti san owó ni. Kí ni ìyẹn túmọ̀ sí fèmí àti Forget Giant? Thank you my love. Ẹ ṣé gan. Thank you for the stickers. I don't know. Báṣọ mi bára gbóhùn sókè. 150 million. Báṣọ ń ṣe wà ń bẹ̀ yẹn. Demo flash bára gbóhùn sókè. Demola flash bára gbóhùn sókè. Ẹ kú ètò mà. Ẹ kú dédé àsìkò yìí sà. Ọba nínú jẹ́ torí mo ti rí kíní yẹn lọ́dọ̀ ààrẹ òpìtàlẹ̀ péjì wọn tẹ́lẹ̀ ní WhatsApp. Ṣé rí nǹkan kan náà là ń rí péjì látijọ́ yìí. Àti ìjọba Ṣèyí Mákindé ni ó àtọlọ́pàá ni ó Fúlàní ni gbogbo wọn ń ṣiṣẹ́ fún. Torí gbogbo wọn ló láǹbíṣàn míì. Ilẹ̀ gbọ́dọ̀ náà ń sọ káàkiri pé òun fẹ́ ṣe presidiọ̀tì yẹn àbí kí ló lóun fẹ́ ṣe. Ìtẹ́mi expect by now ni pé kèésì àkọ́kọ́ tí wọ́n ń ṣe the same thing nídò wọ́n sì ṣe kan ní láṣìá náà bóyá gbàwẹ̀ báyìí náà ni àbíléyà kù díẹ̀ tí wọ́n máa ń pọ́n ní ọ̀bọ yẹn ń dákojú àwọn lọ pọ́n dẹ̀ wọ́n lọ bá owó ẹ̀jẹ̀ tí wọ́n sá níbòmíì jọ̀wọ́ lọ pé ọlọ́wọ́ ló fi ń dáko wọ́n dẹ̀ mọ̀ wọ́n mọ gá wọn. Àwọn ọlọ́pàá tó wà nídò yẹn ọ̀dọ̀ wọn ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ pípa torí lórí burúkú ni wọ́n. Ó ṣe jẹ́ pé tó bá ti fi táwọn bẹ́yẹn ẹ wà lẹ́ẹ̀ ti arrest àwọn Fúlàní yẹn tó bá ti wá tó sometimes ẹ wà fi wọ́n lẹ́lẹ́ta ó parí síbẹ̀ náà nìyẹn. Ṣé bá ti mọ bá lọ nílẹ̀ wa ìjọwọ́ wọn mú Yorùbá kan rí pé ọ̀páyàn Sókótó àbúpáyàn Kánò. Tẹ́bàdé ń sọ náà yóò dára pé bóyá èèyàn instigate nǹkan ni sáwọn ilé ti gbogbo wa káwa mọ́lé báyìí torí Ọlọ́run. Tó bá lẹ́yìn àdé sí àwọn olórí burúkú kan bọ́ta wọn ní Mùsùlùmù ni wọ́n ẹ̀yin Yorùbá pariwo pé wà ní oṣù USA ẹlẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí ṣé Fúlàní bẹ̀rẹ̀ àwẹ̀ ni tó fi dẹ́pọ̀ ní táwọn ẹja kọ̀ọ̀kan náà wọ́n tó fi bẹ̀rẹ̀ ọ̀daràn ẹ̀dẹ̀ báyà arúgbó sùn ẹ wá já ọrùn ìyá àgbàlagbà nígbà pé ẹ já ọrùn gbogbogbò adìẹ ọdún nǹkan tí ò ṣe nǹkan burúkú ti ń pààyàn lẹ́kún kẹ mọ báyà arúgbó sùn torí Ọlọ́run ibo láti bá débi náà. number one mo wo pain tí ìyá yẹn máa go through gbà tó kọ́kọ́ ń bá sùn. Torí pé ìyá yẹn dá wọn mọ̀dé wọ́n fi pa o.
ká ní ọ̀dà wọn mọ̀ wọn nípa o ó lè jẹ́ níbi tí wọ́n ti báyìí yẹn sùn náà níyà yẹn ó ti ṣe léṣe tí ó kù tẹ́lẹ̀ o kéèyàn máa báyà àgbàlagbà sùn ìyá àgbàlagbà ráúráú ni o mo lè sẹ́ndì ẹ̀sìn yín ká rí nísìn. ẹ sẹ́ndì ẹ̀sìn mi ẹ sẹ́ndì ẹ̀sìn mi. ìyá àgbàlagbà ráúráú tí èso àgbàlagbà pé tó pin pátápátá. ìdó gbogbo ibi tí gbogbo bá ti wà lẹ́yìn Yorùbá láwọn pípù yìí ń gọ sí adẹ̀ ń pariwo. mo ti sọ kíní many times kí wọ́n mọ tí wọ́n fẹ́ ṣe. wọ́n fẹ́ sọ̀rọ̀ àǹdí wa wọn ò fẹ́ kí wọ́n dìbò adẹ̀ ń sọ ọ̀rẹ́gà pa àhẹ́tì Tinubu ṣé torí ìran Tinubu ni gbogbo ọ̀rọ̀ Yorùbá fi wálé ayé ni. ẹnìkan ní. àbí kí ló tún fẹ́ kọ́ lọ́run ṣe fóun tí ò ṣe o ti ṣe sẹ́nítọ̀ o ti ṣe gọ́fúnọ̀ o tún ti ṣe pírẹ́sídẹ́ǹtì ṣẹ́yọkùn ò tó. ẹ̀yin ọmọ Ìbàdàn ogun ti ń kó wa báyìí ogun ò kó wa rí là ń kọrin o torí báyìí náà ó ti yẹ kẹ́ ẹ dé police station dóhùn káwá wẹ̀ tó mọ̀ kó yín káwá kó wá di state of emergency káwá wo sójà tí wọ́n gbé wá tó wá sí gọ́fúnà Ọ̀yọ́ state bóyá Fúlàní ní Tinubu tún ní kí wọ́n mọ̀ kó bọ̀ wọn ṣe tó bá ń jọ sí kí àwọn ti sásọ ọjọ́ òfin sá lọ. ẹ mọ̀ bí tó bọ̀ kí n lè rí kíní yẹn ṣe. ẹ bá mi sẹ́ndì ẹ ṣeun dèmó ẹ bá gbóhùn sókè Démọ́lá ẹ bá gbóhùn sókè. yá mi ẹjọ ẹ bá mi náà sẹ́ndì ẹjọ torí Ọlọ́run ẹjọ ẹnísù ẹjọ. ṣètìrí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó gbẹnu tán o to be sincere ṣètìrí àti ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́ wá ká fi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà ẹ̀sìn sílẹ̀ wọ́n ti ń ṣí àwọn ọmọ Yorùbá ní etí tipẹ́tipẹ́ àgbọ̀ àwọn Fúlàní wọ́n fẹ́ wá gbalẹ̀ wa ni mo tiẹ̀ tún gbọ́ ní ìròyìn kan lénìí wípé àwọn ti Ìlọrin pé wọ́n tún gbé eégún wọlé sí Ìlọrin nígbà tí Gèrè Álímì tó ní kọ́ máa sọ pé Ìlọrin Àfọ̀njá mọ́ kọ́ máa sọ wípé Ìlọrin Gèrè Álímì pé Ìlọrin ti di ilẹ̀ Yorùbá àyípé Ìlọrin ò ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá pé ilẹ̀ Mùsùlùmí ni pé wọ́n gbégún wọlé wọ́n ṣàṣe ọ̀tọ̀ ọ̀rẹ́ tí mo tún wá ń gbọ́ yìí èyí tí mo tún ń gbọ́ yìí ó tún gbẹnu tán wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ sọ láti Yorùbá. ẹgbẹ́ ìgbà burúkú ni kò ṣeé wò. kò ṣeé wò. ẹ̀rọ jù láyé ẹ̀ díẹ̀. ìyá yà lé 70. tálẹ́ léyìí ẹjọ́ tó yọ Ọlọ́run ó dàgbà ìṣèjì orí péje lè ní ẹjọ́ ká gbọ́rọ̀ jàre. ìyá yà máa lé 70 o. ìyá yà máa lé ní 80. Babaladoj. Ẹ̀yin gangan ni wọ́n tẹ ojú yín mọ́lẹ̀. Babaladoj, ẹ̀yin gangan ni wọ́n tẹ ojú yín mọ́lẹ̀ tó ẹ̀yin lẹ ṣòfin wípé kí Fúlàní má da ẹran jẹ ní Ìbàdàn. So okay, ẹ̀yin gangan ni wọ́n wá fèsì báyìí. Àwọn Fúlàní ti dojú Ládọjà. Wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ni. Ògbólẹ̀ Yorùbá ló fẹ́ gbà. Ogun ti débodè. Ìyá yìí dàgbà. Ogun débodè. Ogun ṣe débodè mọ́. Ogun ti wọlé báyìí ni. Ìyá yìí máa tó 80 lóòótọ́ o. Ìyá yìí máa tó 80 o. Ìyá yìí máa ó yẹ gbogbo ká. Wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni wọ́n fẹ́ tẹ̀sí agbára Ládọjà ni. Wọ́n fẹ́ wò bóyá Ládọjà lẹ́nu ń bẹ̀. Wọ́n fẹ́ wò pé báwọn táwọn ṣe yìí táwọn bá kọlu Ìbàdàn táwọn bá pa anybody ṣé Ládọjà lè ṣe nǹkan kan fáwọn. Ogun padà wọlé Yorùbá. Ogun padà wọlé wá bá wa wẹ́rẹ́ ńlẹ̀ Yorùbá. Wọ́n ti gba north wọ́n ti ṣe ní north wọ́n ti jẹ lọ wọ́n ti gba gbogbo north wọ́n ti ń bọ̀ nínú Yorùbá díẹ̀díẹ̀. Kristo ẹgbọ́n sókè bàbá wa ọmọọba ẹni ọ̀rọ̀ mi tì ẹ jẹ́ ká sáré ṣe mọ́ àwọn kòsójọ́ ti lọ mú lọ sí iṣẹ́ lálẹ́
Baba Ogunwolu, God bless you. Iroko ni, God bless you. Bàbá náà kò sọ tí wọn lórí òfurufú ni. Bọ̀dá ṣe bàbá náà tó ìjà nìkan ni wọ́n pàrọ̀ kò sí ṣóyè yìí. Tinubu fún ààrẹ. Aládé Yorùbá ni wọ́n pàrọ̀ kò sí ṣóyè yìí. Àti wọn lórí wa. Ṣáàdì tó bá máa dogun ni kó dogun, tó bá máa dọ̀tẹ̀ ni kó dé ọ̀tẹ̀ ṣóyè yìí. Because tẹ́lẹ̀ tá a máa ń gbọ́ ní pé tí Fúlàní bá pa ọmọ Yorùbá kan, gbogbo ìlú àti dàrú, gbogbo máa tú ọ̀dọ́ àti dàrú. Ibo ni gbogbo wọn tó ń pera wọn lágbẹ́kọ̀ọ́yà. Ọ̀wọ́n OPC níbo ni wọ́n wà. Àwọn Ìbàdàn tó pé ogun òkóyin, ogun ti kóyin báyìí Ìbàdàn. Ogun ti kóyin. Ogun ti kóyin Ìbàdàn. Lè blame Tinubu o. Nobody to ma blame Tinubu lórí page. Tinubu ò ní wọ́n láti Àbújá wá gbèjà yín, ẹ gbèjà ara yín, ẹ defend ara yín. Inú ọ̀rọ̀ lọ́wọ́ yìí o tí wọ́n tún wá ń pa yìí o. Wọ́n máa fẹ̀sìn bojú, wọ́n máa ń pa yìí bí ẹran. Bí wọ́n gbọ́dọ̀ kọ́ tẹ máa pẹran bẹ́ẹ̀, bí chicken lọ ṣe mú yín balẹ̀. Ẹ wà lè yẹ ẹ lè gbéra ẹ lè jà. Gbogbo ọlọ́pàá tún ní ọlọ́mú 75,000 wá kó wá fi bòkú ìyá yẹ. Àwọn wèrè àfáàsì wọn ò ní sọ̀rọ̀ o. Mufti Ìwó ò ní sọ̀rọ̀ o. Olóṣì Emir Ìwó kò ní sọ̀rọ̀ o. Mufti oníbẹ̀lẹ̀ ni wọn ò ní sọ̀rọ̀. Àwọn àfáà jàtìjàtì yẹn wọn ò ní sọ̀rọ̀ ń sìn o. Báwo lẹ ṣe fẹ́ kí wọ́n sọ̀rọ̀? Báwo lẹ ṣe fẹ́ máa ṣẹlẹ̀ ní pé àjẹ́dá wọn ni ẹ bá ní sọ̀rọ̀. Gbogbo wọn ní sọ̀rọ̀ wọn ní dáhùn. Ọ̀yọ́ state ní Ìbàdàn kí wọ́n lọ pa gbogbo wọn dànù. Gbogbo àwọn àgbẹ̀kọ̀yà àgbẹ̀kẹ́ náà pera wọn. Àtìgbà tí Sunday Igboho ti wọlé mo ti mọ̀ pé kò lè wà effective mọ́. Ẹ̀rọ kò bàbá wọn wọ́n ti kò lórí ẹ̀ kò lè wà effective. Akọ́láwọlé kò ní dáa fún ìyá ẹ̀, ìyá tó bí ẹ. Ẹ jọ̀ọ́ ní sọ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Akọ́láwọlé kò ní dáa fún ìyá tó bí ẹ. Òfò níyà ẹ̀ máa ṣe. Ìyá tó bí ẹ máa ṣòfò ni. Akọ́láwọlé àbí kí ló porúkọ rẹ̀? Ìyá tó bí ẹ kò ní ra gba fúnra pé òmò péjì tó wá. Olórí burúkú ẹni òfò. Olóṣù kò ní dáa fún Muhammadu tẹ̀ǹtẹ̀lẹ̀ ó ṣí èrè. Ayé ẹ̀ máa tẹ̀ ni olórí wọ́n padà dóyè ẹ̀ pa ni wọ́n máa padà dóyè ẹ̀ pa Akọ́láwọlé wọ́n á dóyè ẹ̀ pa ni. Mo ń bọ̀. Akọ́láwọlé máa padà dóyè ẹ̀ pa ni o ìyá ẹ̀ wọ́n padà dó pa ni. Kí ló kọ àwọn alákọ̀ọ́sì kìíní fún wa? Kí ló kọ Yorùbá? Anybody ó jẹ́ Fúlàní ní gbogbo òdó yẹn kọ́ ló máa pa wọn ní ó jẹ́ kó ti pẹ́ńdẹ̀ o kò pẹ́ńdẹ̀ o kọ́ ló máa tí ogun bá ti wà ní nǹkan tẹ́ ẹ̀dẹ̀ kì í sọmọ ìlú yẹn sẹ́ǹsì ń gbọ́dọ̀ sọ pé ó yẹ kẹ́ ẹ kúrò ń lu yẹn pé wọ́n fẹ́ yín lu yẹn. ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn òfò yìí à ń sọ fún ẹ̀yin Yorùbá ẹ wo ọmọ tí wọ́n dóye ẹ̀ pa nísìn ó gbé tẹ̀sùbá sọ́rùn ọmọ tí wọ́n dóye ẹ̀ pa tẹ̀sùbá wà lọ́rùn ẹ̀ o ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn òfò yìí. o má yẹ kí n kanra mú ẹ kó jẹ́ kó rí ìyá ẹ pé lórí péjì lè. wọ́n tún kọ́ lọ mú 75,000 wá. Demofa ṣe ti sọ̀rọ̀ Demola fa ṣe ti sọ̀rọ̀ Kristo kíní kan ẹ gbóhùn sókè ẹ jọ̀ọ́. ó kẹ́ ilẹ̀ sọ Demofa ṣe ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀. ẹ jọ̀ọ́ ọlá something mú fọ ọlá ọmọ Ṣàngó ó yá ẹgbóhùn sókè.
Ọlọ́mọ Ṣàngó ẹgbẹ́ òsòkè. mo tẹ̀tí sọ̀rọ̀ ṣóyè yìí ó yẹ kójú tí àwọn Àgbẹ̀kọ̀yà OPC ojú tì yìí o ayé yìí rè lóde ọlọ́run pọmọ Yorùbá ẹ̀ka gbonú torí ẹgbẹ́ support politician kan kadúró di 4 years gbogbo wọn charity kadúró di 4 years ẹ̀yẹ́kẹ̀tà ti fún Àmọ̀tẹ́kùn lẹ̀ àwọn ọkọ̀ àwọn ẹ̀yẹ gọ́ọ̀mẹ̀ntì nígbà wọn yẹn ṣẹ́kún àwọn tó wá pẹ́ra wa ní tìbílẹ̀ nǹkan ṣóyè yìí àbúrò kó ṣàlọ́ fi jọ lórí ọmọ ogun Yorùbá níbo ni gbogbo ni wọ́n ságbà. By now, wọ́n yẹ kó o ti ní pé wọ́n ti pa Fulani 100 ní gbogbo máa ń gbé ìgbẹ́ olóko ní sẹ́nu ni wọ́n mọ bá ṣe mú sẹ́nu wọ́n mọ bá ṣe mọ́rọ̀ ẹ̀ sọ́wọ́ òfò ní gbogbo yìí máa ṣe òjò yẹ yìí ilẹ̀ Yorùbá ó máa bí gbogbo yìí ni o ṣé ẹ̀jẹ̀ yá ìlú máa bí gbogbo yìí gbogbo ẹ̀ bá lóye sáńdé ìjàkúnlẹ̀ Yorùbá ẹgbẹ́ Yorùbá ń ṣe Yorùbá. Ẹ bá wa power tap lórí show yẹ bá wa power tap tẹ́ bá wa power tap àlè èèyàn gbé wọlé o ẹ bá wa power tap MKO network yóò dá ẹ bọ́lẹ̀. Kábíyèsí èmi fún yín náà ẹni ò pàṣẹ fún yín ọ̀bọ̀tà à ń wojú yín títí dọ̀la ó yẹ máa wá pàṣẹ ni o àbí a máa wo gbèsè tẹ máa gbé ni o because ṣẹ́ni police station yẹn gan ó yẹ kó ti di eruku bó ṣe wà yìí. Nǹkan tó wọ́n rí ìlú ọ̀gbọ́n ni ẹ̀ ń gbàwé àwẹ̀ òṣì tẹ́ ń gbà wọ́n wá ń pa inú àwẹ̀ ṣẹ̀dí àná bí yín náà tó kìí má pa ìrún àwẹ̀ ni. Ẹ fi wọn lọ máa pa ṣégè sí i láyé kí wọ́n fẹ̀sùn tàn yín wọ́n á pa fóò sí i lára. Kò dùn ní tòun. Ọmọ ẹgbẹ́ kò bá náà sọ ó sì bẹ̀rẹ̀ ilẹ̀ kò ṣì wèrè tẹ̀sùbà sọ́nù ó ń tẹ́ ń bẹ̀. ṣé kò kó ọ̀gẹ́dẹ́ sọ̀rọ̀ bá ìṣẹ́ wọn ní ìjọba ọlọ́pàá. ṣé tó bá máa dọ̀gùn tó ní kó dọ̀gùn tó bá máa dọ̀tẹ̀ ní kó dọ̀tẹ̀ ṣé orí èyí gbogbo tó ń bẹ̀rù yìí. Ẹ kálẹ̀ ẹgbẹ́ òsókè o. Ẹ kálẹ̀ ẹgbẹ́ òsókè ẹ kálẹ̀ ẹgbẹ́ òsókè o. Àjọ ń ṣètò ni. Àṣẹ àṣẹ. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Àṣẹ. Yóò sì gbà lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sì ń dàrú járe dà. Ilé Yorùbá ti dàrú ẹ bá lọ fọdún ó ti dàrú ẹ tí ẹ sọ yìí yàrá àdàkọ ló kò sí kò ṣàdúrà àwọn ọmọ àti sọ̀rọ̀ mo ti di ẹ. Ṣé rí ogun tí ń ṣẹlẹ̀ pátápátá àfọwọ́fà ni. Tọ́ à ń gbọ́ yín. Ọlọ́run má jẹ́ ká fa tí káru ẹrù tí yóò jù wá lọ. Ẹ tó bá ti lè bá wa mute kó máa lọ sàlẹ̀ ẹ má bínú ẹgbẹ́ òsókè. Àkọ́kọ́ ẹ jẹ́ ká sọ pé ẹ̀sìn. Ẹ tó bá ti lè bá wa mute kó máa lọ sàlẹ̀. Ìdèròjọ́ à ń gbọ́ yẹn sọ ẹ̀kọ́ ẹ máa sọ tuntun. Alákọ̀ọ́kọ́ tẹ̀sí fún wa lọ́pọ̀ nítorí lọ sọ́rọ̀ ọ̀hún rí tó sọ gẹ́gẹ́ bí ọ̀run ṣe rí fún wa. Ẹ̀kejì nígbà tá a tó gba ẹ̀sìn náà a tó gbà lódì. Àmọ́ ọmọ ìyá má àmọ́ ìyá àmọ́ bàbá má gbogbo aṣọ ká fẹ́ wọ̀ ọ̀nà tá ìgbà bàbá tá gbọ̀pẹ́ láti wọn ti lọ bí ẹgbẹ̀rún ọdún wọn ti dé. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀sìn yẹn ti dá ìjà sílẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá. Èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ bá wa mute ẹjọ́ à ń gbọ́ yín. Ó ti dá ìjà sáàrin wa débi pé kẹ́ ẹ bá ń sòótọ́ fún àwọn ọmọ ìyá wa báyìí mi ò ní parọ́ fún yẹn ẹ̀yin gángan lọ́ta wọn tí wọ́n bá ti rí yín tà báyìí bẹ́ẹ̀ bá ti pé ẹ bá ní ká padà sílé ní ó kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ pé yusuf mọ̀ dáadáa ni wọ́n fi mọ̀ pé ọmọ Ògún ẹ pé bàbá wa ni ọmọ Èṣù bàbá mi ni ọmọ Ṣàngó bàbá mi ni ọmọ Ọya bàbá mi ni ẹ̀yin ọmọ Ọ̀rúnmìlà ẹ ti tún dé owó látọrí gbọ́ lónìí àwọn bàbá mi lè ń dákọ̀ so gbogbo àwọn àti mùsùlùmí ti fi ọwọ́ sí júwe ilé bàbá wọn àpò ìyá ni wọ́n sì sokọ́ wọ́n sì ń pẹ̀rù ó sì ń bọ̀ àjálẹ̀ wọn lórí gbogbo ẹ̀kú díẹ̀ ṣẹ́rí sùúrù tá a ní wọ́n ní kì í pọ̀ jù ní a ti ṣe sùúrù láti ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó sì dá èmi lójú tí mo ti rí àlá rẹ̀ tí mo ti lálàá láì máa yẹ ìgbà rẹ̀ tó gún ṣẹlẹ̀ ibi ogun náà ni gbogbo rẹ̀ ọjà sí tí ó dàrú tọ́lọ́mọ òun ni mo máa mo wá rí pé gbogbo àwọn ọ̀tá Yorùbá pátá gbogbo wọn náà wọ́n sá nígbà gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ dàrú tán pátápátá tí gbogbo wọn sá kú ní pé kílẹ̀ Yorùbá tó di kó tòrò tẹ́ ẹ máwọn olórí tẹ́ ẹ mọ́ba kò sí kankan nílùú wọn kò sí kankan lórí ipò lórí oyè wọn lórí pé ọba mi lọ nígbà tó fi máa dé. Màmí mo dúpẹ́ mi ní gbé yín sókè o ẹ máa lọ sórí YouTube o mi ní gbé yín sókè màmí mo dúpẹ́ o. Àwọn ìlú ti gé sí ẹ̀ wọ́n ti dìbò yẹn lómi kó tó di kó dé gẹ́gẹ́ bí àwọn ìran tí mo rí tí wọ́n mọ láàlá rẹ̀ wọ́n ti fẹ́ lómi sípò rẹ̀ sípò ọba rẹ̀ díẹ̀ ló kù Ọlọ́run sì máa fún wa ṣe. Ọlọ́run bá a ṣe. Wọ́n pa lónìí àròkọ ni wọ́n pa àlefà àròkọ wọn pa àròkọ náà ni wọ́n pa kẹ́rin tí wọ́n ṣe sí bàbá Alábẹ́dà yìí wọ́n tún gba ọgbọ́n ó sì gba òye torí pé wọ́n ní
àgbà tí àtọ́jú kékeré ní olójújì tí àtọ́jú kékeré olójújì. ẹ ṣe Mr. Toye bá wa gbóhùn sókè ẹ ṣe gan Mr. Àjàgbé Mr. Toye bá wa gbóhùn sókè. Ìyá mi Ráyọ̀, thank you for the super stick. Ọwọ́ yẹn máa lọ sókè, mo dúpẹ́ àfọ̀ṣẹ́ sàmúrà òkè ìgbà kò yóò ní gbẹ̀wọ̀ ẹ ṣe gan. Mr. Toye bá wa gbóhùn sókè ṣe wà ń bẹ̀. Mr. Toye ṣe wà ń bẹ̀. Mr. Kenny bá wa gbóhùn sókè. Mr. Toye máa bọ̀ ń sàlẹ̀. Mr. Kenny. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ Toye máa bọ̀ ń sàlẹ̀. Àṣẹ. Ẹ̀gbọ́n ti ń já everybody bọ̀. Fẹ́mi sàn ẹ bá wa gbóhùn sókè. TikTok ń fún mi ní stress púpọ̀. Àní ṣíṣe o, àní ṣe dẹ̀dẹ̀ o. Àṣẹ. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe, àwọn tó láyé máa tì í lẹ́yìn. Àṣẹ. Mo mọ̀ pé nínú lóbi ilẹ̀ kan tètè já mi bọ́. Ẹni bá ti wọlé tó bá ti mute àmà jábọ́ ni kò sí kò tàbí ṣe é. Ẹni bá ti wọlé tó bá ti mute àmà jábọ́ ni. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa. So, ṣẹ́rí nǹkan tó wà nílẹ̀ yìí, plan tó ń ṣe ń sìn, wọ́n ti plan ẹ̀ more than 60 years tó ti ní lọ́kàn fáwọn fẹ́ gba Yorùbá. Gbogbo ìgbà tí ẹ̀yin sáré lọ sọ́kùn sí ẹ̀ sáré lọ sósì ní ọdún péréje sẹ́yìn, ipò kó dogun tí olóyè ń try. Ta ló ṣe nǹkan kan gbà yẹn? Nǹkan táwọn fẹ́ ṣe ń gbà yẹn wọ́n máa padà ṣe é sìn. Ẹ jẹ́ ká gbà pé gbogbo ọlọ́pàá pátá ti Fúlàní ló ń ṣe, gbogbo ọba ti Fúlàní ló ń ṣe. Olórí wa tó jẹ́ pírẹsidẹ̀ntì kan, ó ti ní ọ̀rọ̀ tó jọ sọ papọ̀, ìpè kan báyìí ló bá ṣe ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Kí ni ìyá ló dé pé wọ́n fílẹ̀ kó dàgbà kó dògùn kó lọ síbi tó máa ta ló wà tí ò ní dàgbà tó ń ṣìyà oníjà bẹ́ẹ̀. Àwọn tó láyé á ń ṣe wọ́n jábàjábà o. Ẹ ṣeun gan bàbá wa. Ìyàwó olúwa something olúwa Fúnkẹ́ bá wa gbóhùn sókè ẹjọ́. Olúwa Fúnkẹ́ bá wa gbóhùn sókè. Ẹ kálẹ́. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kálẹ́ ìyá wa. Ẹ kú dédé àsìkò yìí. Yes, màá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Ọlọ́run fún ìṣe o. Ọlọ́run bàbá wa ṣe àjọ máa ṣe náà ni. Ọlọ́run lè jẹ́ gba Yorùbá máa lọ́wọ́ o. Àṣẹ o. Ẹ sì máa tẹ mọ́ bàbá wa Gani Adams létí náà káwọn náà ṣàtúnṣe tó yẹ ká ṣe o. Kò lọ tún wá já sí báyìí. Ọmọọba ní kẹrán sí wọn, ọmọọba ní máa rán sí wọn. Ọmọọba ní kẹrán sí Gani Adams sí o, OPC lọmọọba. Wọ́n gbà tí ń ṣẹlẹ̀ wọn ò dáhùn ni, wọn ò fowó elépo bọ tí ibi owó làwọn mọ̀ ni. Nígbà tí èso ọ̀rọ̀ owó lẹ̀ ń pín. Alágbádá fún fún ọ̀fẹ́ ọ̀rọ̀ bá láàrin. Ọmọdé fowó kó Yorùbá lọ bá jọ o. Wàhálà ti padà get started. Mo lọ tún wá já sí. Ẹ wá gbé sókè. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú aláwa ẹgbẹ́ ńlá wa lóhùn bẹ́ẹ̀ ńlá wa lójú a máa ju yín ṣe o. Wà ṣé ìdúmọ̀ rẹ̀. Ṣé rí gbogbo èyí tó ń ṣẹlẹ̀ táà fi ti gbọ́ yìí. The message is already written on the wall. Àwa la refuse láti read it. It's already there tó ń gbá lójú tó ń gbá wa nímú. Àwa la refuse láti kà á à ń gbójú kúrò. Wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni ni òwe ní pàfẹ́ ni. Kò sígbà tí ò ní dé ẹnu lẹ̀kùn ẹni. Tí ẹni ò bá ṣe kí ni tí ò bá dìde láti gbé ìgbésẹ̀. Ṣé rí nǹkan tó fẹ́ kó ń ṣẹlẹ̀ ní number 1000 address number 1000 is just a matter of time. Tọ́ bá rí i pé kò sẹ́ni tó ń gbé ìgbésẹ̀ ó máa dé address number 1 tó máa kanlẹ̀kùn mọ́ yín bẹ̀. Ṣèbí 1000 lẹ́ti gbọ́n kó dé bí a ní oṣù kan sẹ́yìn àbí ọdún kan sẹ́yìn 1000 àbẹ̀rẹ̀ sì jìnnà sílé wa. Wọ́n ní ìgbà tí wọ́n pa àwọn Júù kò sẹ́ni tó dìde láti ràn wọ́n lọ́wọ́ nígbà tó ń kígbe pé ìyà ń jẹ wá ń pa wá. Wọ́n pa àwọn Ìgbò kò sẹ́ni tó dìde ìyà ń jẹ wá ń pa wá tá ló máa gbà wá ṣẹ́rí tó wá máa fi dédọ̀ àwọn Yorùbá ìgbà tó bá ti pa gbogbo àwọn yẹn tán tí ò sẹ́ni tó ràn wọ́n lọ́wọ́
ìgbà tó wá máa fi dé ibi táwọn àwọn ọmọ káròjìrè wà ta ló fẹ́ dìde tó máa ràn wọ́n lọ́wọ́ because àwọn náà dìde nígbà tó yẹ kán dìde. Nǹkan táwọn lecturers wa máa ń sọ fún wa nígbà yẹn when I was in university and study history ní pé àsìkò èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ jáfara pẹ̀lú àsìkò. Tẹ́ bá ti fi àsìkò ṣeré èèyàn kàn máa le ni kò ní bá mọ́ because gbogbo adiranto àwọn àdéhùn tó lé wọn máa gé kàjẹ ní pé ọdún mẹ́rin lọ ọdún sẹ́yìn ìgbà tí kí ni ilẹ̀ bẹ̀rẹ̀ o kálá ti ṣe báyìí bíbàlúbà kò ìbàjẹ́ náà ṣe rí wọ́n ní tèmọ́ bá wọ̀lú decision àwọn bàbá ńlá wa tó máa ń make in those days wọ́n ní téèyàn bá ṣe nǹkan tí ó yẹ kó ṣe ojú àárín nǹkan tí ó yẹ kó ojú ẹ̀ rí náà ni because there are no two ways tẹ́lẹ̀ ti handle kìíní there are no two ways ẹ̀jẹ̀ a máa kùnà tọ́ra wa ẹ̀jẹ̀ a máa ṣe rí tí government àwọn ológun náà ló sọ ní pé téèmọ̀ bá wọ̀lú tí ìjọba ológun àwọn ọmọ ológun ìlú tó bá ti lè ka within 48 hours 24 to 48 hours ní pé ẹ̀mọ̀ pé government tí tó ń rúlu yín ó mọ̀ ń pa ẹ̀ tó òun bá ti ka within 24 to 48 hours intelligence result intelligence nǹkan tó record sílẹ̀ ní as data ẹ̀ tó bá fẹ́ lọ kà ń bẹ̀ kọ́ lọ kà ní pé tẹ bá pè ìjọba tọ́wọ́ wọn ò dé ká kínní within 24 to 48 hours ọwọ́ wọn wà ń bẹ̀ ẹ lọ wà wọn tó ń rúlu yín ọwọ́ ibi wọn ti wà nù kan tá à ń sọ yìí ìdúró ẹ̀ lọ sí kígbe fún yín láti jọ pé ọwọ́ àwọn ò ká wọ́n kọ́ máa rẹ̀ yín tẹ́lẹ̀ òde because ẹ̀ ń ṣe priority wọn mọ́ ẹ̀ kì í ṣe priority wọn mọ́ ẹ̀yin náà nǹkan tó ń ṣẹlẹ̀ náà kí gbogbo wọn lé kiri election 27 wọn ò gbọ́ nánà etí wọn ti di wọn ọ̀gbẹ́ nìtìn. títí táwọn fi pa gbogbo ìlú tán ẹgbẹ́ má pè lọ́tàn wá ó kanra ilé kanra oko ní nǹkan tá à ń sọ yìí o ẹgbẹ́ má pè lọ́tàn ra wa faction mi lélẹ̀ mo máa tó máa protect my faction mo fẹ́ mi ẹ̀ta jẹ̀dá tó bá gbé ọkàn lé faction àbí ó gbé ọkàn lé party àbí ó gbọ́ ọkàn lé àáfà mùsùlùmí àbí pásítọ̀ kìrìsìtẹ́nì kí wọ́n kò gbé gbèsè tó wá jókòó tó ní church mi ti ní ká má ṣe nǹkan kan. ẹ bá wa random ká tún gbé kọlù ẹlòmí àwọn tó wà lórí TikTok wọ́n wú kalẹ̀ sí mi lọ́rùn báyìí wọ́n fẹ́ bù mí bọ́yẹ̀ wà yẹn nígbà kó fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n. ṣe rí nǹkan tí màmá tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ àfojú àgbà wo gbogbo àwọn ọmọ aládé. 1 minute sir ẹ bá wa ṣe pàrọ̀ pàlú àárín 1 minute sir. ẹ jẹ́ àmà dànù because tó ti bẹ̀rẹ̀ yìí ó máa move forward ni o kò ní reverse mọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ fi sọ́kàn nìyẹn kò ní wá sẹ́yìn mọ́ tó ti bẹ̀rẹ̀ wọ́n ní it is better kí wọn kọ́ má bẹ̀rẹ̀ rárá kó ní kálukú dẹ̀ máa ṣe kí ni kẹ́ máa gbé ní ìtùnú tùbí àbí bá náà ṣe ń pè everybody máa wà joyous in a friendly atmosphere but the minute tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ìyá oníyà èèmọ̀ ti wọ̀lú nìyẹn tí wọ́n bá wọ̀lú kò reverse mọ́ it moves forward ni it goes ahead ni ó dẹ̀ máa destroy ni kò sóore tó máa ṣe fún yín mọ́ ẹ jẹ́ máa purọ́ fúnra wa ó kò wọ̀lú. ẹ ṣe bàbá wọn gùn ti wọ̀lú ẹ ṣe sir thank you so much we appreciate you sir. ìjọba bá ti wọlé yẹn bàbá wa ṣe ní 3 mi ṣe láti tó wà lórí TikTok yẹn wọ́n mìíní oníkálukú wú sára ni tani ò tí sọ̀rọ̀ alàgbé ẹ ti sọ̀rọ̀ àbí ọlá tani ò tí sọ̀rọ̀ lórí TikTok náà. Ọba wuyi. Kí ló dé ṣé mo dákú ni àbí mo jẹ́ girlfriend yín. Ọmọ àbọ̀dọ́dọ̀ dẹ. ẹ bá gbósókè lórí fóònù jàre. hello Yorùbá wuyi. tí máa gba yín ní búlò lẹ́nu Mr. Adéyẹmí ẹnu yín wò ara ń kan mí o ẹ bá gbósókè. èyí wọ́n lórí fóònù wọ́n lóyún lé yín ni. ẹ bá gbósókè lórí fóònù. ẹ má frustrate mi rárá. Gọ́tà kí n ṣe láti jọ yìí. Káwọn ọmọ Yorùbá ó lágbára. Wọ́n ní ọmọ Yorùbá lágbára. Wọ́n dẹ̀ lè yẹ́pọ̀ ọmọ ìyá tiwọn. Tọ́mọ Awúsá kan máa gbára tó bá jalè ládùúgbò kan. Àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n máa support ẹ̀.
Yorùbá ò support ọmọ Yorùbá. Instead káwọn èèyàn dìde ń sìn ọmọ máa bẹnu àtẹ́lu ìyá tí wọ́n rẹ́pù yẹn àti fámìlì wọn ni o. Ṣé wọ́n rẹ́pù ìyá ẹ̀ ni? Ṣé wọ́n pa ìyá ẹ̀? Yorùbá máa ṣe bẹ́ẹ̀. Ọmọ fi bá àwọn ọmọ ẹ máa fi bú wọn bí ẹ ni. Ọmọ máa fi bú wọn sí. That's Yorùbá for you. Adẹ̀lágbára, àdẹ̀ló. Àwọn ọba wa dẹ̀ dákẹ́. Àwọn gómìnà dákẹ́. A ti gba ṣìlámù ni. A máa wọ náà ká bá fi lè lágbára wa. Kí ni gbogbo ẹ̀sìn tá à ń dán bára wa ṣe àwọn tá a wà nílùú ìgan, ìlú tí mo wà ìgan. Ìlú rọ, ìlú òsì, ìlú àdánù. So I'm talking about a kàn ríra wa, a kàn bára wa pé Yorùbá wuyì. Traditional rulers or police. A kàn bára wa pé a jẹ́ Muslim ni. Tọ́wọ́jọ́ gbé dàrí kìámọ̀. Tọ́lọ̀ máa ń káwọn Fúlàní yìí wọ àjẹ́ náà ńkọ́, àbí irọ́ òun là ń pa fúnra wa. Àbí irọ́ òun là ń pa fúnra wa. So wọ́n fi pàrókò fún wa ní. So wọ́n tún lè wọ àdùjọ́ náà síwájú Yorùbá. Adágún. Lẹ́yìn tó ti rú wa tán. Irọ́ tó pa fún wa nìyẹn. Irọ́ burúkú. Kò sárùjọ́ náà kankan bí kankan àdùjọ́ náà wèrè wọlé wọn. Irọ́ ló ń pa fún wa Yorùbá wuyì, irọ́ ló ń pa fún wa Yorùbá wuyì. That is it. Kẹ́tẹ́ mi mọ̀ ní pé àwọn pípọ̀ ìfẹ́ ká bẹ̀rẹ̀ jà. Nǹkan tí Chief Sunday Igboho bẹ̀rẹ̀. Tí gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n against wọn òun ló ṣẹlẹ̀ yìí. Ẹni ẹlẹ́ni kò rajò kókó máa wòran náà because wọ́n fẹ́ kó dìde ni. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ kó tó bá jẹ́ dìde Yorùbá mẹ́rin ló máa follow ẹ̀. Wọ́n fẹ́ kó dìde kó bínú. Kò lè gúrò ẹni Chief Sunday Igboho rẹ̀ gbúrò bínú. That's it. Last card Joker ń bẹ lọ́wọ́ Joker ó ń bẹ lọ́wọ́ Chief Sunday Igboho. Wọ́n ti gbúrò lò. That's it. So nǹkan tẹ́mi mọ̀ nìyẹn wọ́n ti gbá wa lójú ọ̀rẹ́ jẹ́ àwọn pípọ̀ ti gbá wa lójú wọ́n lọ rẹ́pù yá yẹn kí ló dé èmi náà ní ìyá tèmi náà ìyá bí 80 years tó bá kọ́ tó yọ pọ́nrán jáde ìyá kọ́kọ́ máa wò pé ẹ́ wo bàbá ti kú ìyá àwa Yorùbá ni wọ́n rẹ́pù yẹn bẹ́ẹ̀ni ìyá àwa Yorùbá ó ṣe ìyá gbogbo wa ní ìyá gbogbo àwa Yorùbá ni wọ́n rẹ́pù yẹn wọ́n gbá ọkùnrin lójú wọ́n gbá ọmọdé lójú wọ́n gbá àgbà lójú wọ́n ṣe wà pẹ́sẹ́ sọ̀rọ̀ yìí Yorùbá wuyì ẹ wo àwọn Fúlàní yẹn rẹ́rìn ni o. wọ́n rẹ́rìn ni àwọn wà bí tó ń wò wá àwọn rẹ́rìn ni. wọ́n wò wá wọ́n pé iṣẹ́ ìkiri Chief Sunday Igboho lọ sí Ìgàngán ó ṣe báyìí wọ́n tún release ẹ̀ àgbà 11 22 33 èyí tó ṣe fún wa yìí wọ́n wò wá o wọ́n wò wá pé wọ́n gún wọn lábẹ́rẹ́ àsọ̀rọ̀ àwọn gómìnà ń wòran àwọn ọba yẹn ń wòran lágbọ̀rọ̀ Ọlọ́run àwọn tá a la believe nínú Islam tá a la believe nínú Christianity alálẹ̀ máa jà o alálẹ̀ ní jókà wa o ọmọ bí ta ti wá o. ẹ ṣe bàbá wa ẹ ṣe gan ẹ jọ lórí TikTok tá ló fẹ́ sọ̀rọ̀ bá wa gbóhùn sókè. Yorùbá wuyì mo fẹ́ sọ̀rọ̀. ẹ sọ. ṣé rí ibi tó dé yìí igi oníṣò ni wọ́n gbá mọ́ wa lójú. Ògún gbọ́. igi oníṣò. Ògún gbọ́. ni wọ́n gbá mọ́ wa lójú. ṣé rí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ alágbára tó jẹ́ wípé mi ò bú yín o tó jẹ́ wípé agbára yín oògùn tẹ́ ní kò ṣeé lò fi bá ọ̀tá jà ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá sọ̀ sí yín òun lè máa ń sọ. ló fẹ́ sàásì. ọmọ Yorùbá tó bá bú yín lè máa ń gbórúkọ lọ sí ìdí ògún ọmọ Yorùbá tó bá bú yín lè máa ń lo agolé lórí. ẹ bá wa fọ ata ẹ bá wa láìkí ṣó yìí ẹ fẹ́ kó rìn ní kí ẹ fẹ́ kí ṣó yìí rìn ní. gbogbo agbára tẹ nísìn àwa kọ náà. ìyá àgbàlagbà ìyá 80 years òun ni wọ́n lọ rẹ́pù yẹn tó bá tẹ rẹ́pù yá yẹn tó bá gbé lẹ̀ ṣe bó ṣì dá ẹ tún mú yàlúyà ẹ tún rán sọ́run àṣàǹtẹ̀ ẹ tún mú yà yẹn tún rán sọ́run ó ti ń ṣẹlẹ̀ o nǹkan tẹ̀ sí sọ lálẹ́ nìyẹn bó ń ṣẹlẹ̀ ní north tí wọ́n ń pè wọ́n kọ́ máa mú ìyàwó wọn wá òun rèé. ẹni tó bá ṣe wọlé ẹ bá wo sóyún láti ilẹ̀ ní north nísìn wọ́n ń pè wọ́n ní ẹ̀lò Mr. Kínní ìyàwó ẹ̀ mú wá àwọn la fẹ́ dó lẹ́nì ọmọ ẹ̀ 14 years ní wá ẹ lọ wò ó láti bẹ̀rẹ̀. àsọlẹ̀ kan pé ó ti ń bọ̀ nílẹ̀ Yorùbá ṣe kí ni. fíbo ní ọlọ́mọ ìkúṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá o àlìgbà kúṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá àwọn Yorùbá ronú wọn ti sá lọ wọn gbójú wọn síta lé ní àwọn wèrè. ó ti wọlé Yorùbá báyìí olórí wa torí ẹ̀ mú sí ni mi ò fẹ́ jà kò sẹ́ni tó máa kọ́ yín sìn kẹ́ tó jà ìwọ tó bá tẹ̀ ń sọ wípé ṣèbá àbúrò lẹ́wà ó máa bọ̀ nílé tìyẹ́ máa bá ẹ kó tó kàn tó lábúrò tó ti bá ẹ
òótọ́ ọ̀rọ̀ là ń sọ kó tó kọ àwọn tó wà lókè ó ti bá ẹ tó tó bá sọ ẹ máa ní máa bọ̀ ńlé ìwọ náà máa bọ̀ ńlé. bàbá mi wọn ò lè sọ yẹn mọ́ 2023 náà sọ yẹn wàtẹ́bi ò tí ì pa wọ́n ebi ti pa wọ́n nísìnyí come back home come back ebi ti fẹ́ fọ́ ojú yín ó yẹ tó bá come back Ìbàdàn nínú ìtàn tá a gbọ́ ẹ̀yin lẹ́ ń gbalẹ̀ Yorùbá lẹ̀ ìgbà tó kú Fúlàní dé ogun jáde mi ẹ̀yin lẹ́ gbalẹ̀ Yorùbá lẹ̀ ẹ dìde báyìí. ok so àwọn tó máa ń gbalẹ̀ Yorùbá kalẹ̀ àwọn ganan wá ti gibọ̀ lójú nísìn so ní backup nìyẹn o. Kò jẹ́ kí eégún Fúlàní kan ṣẹ́ni mọ́ nìbàdàn pẹ̀lú tó ṣe yìí. Àwọn ológun ilẹ̀ Yorùbá àwọn ológun ilẹ̀ Ìbàdàn nǹkan tí wọ́n ṣe yìí tí Fúlàní ò bá ti rí èsì ní èní sí ọ̀la sọ́tùlà àwọn tó ń padà bọ̀. Wọ́n padà bọ̀ àwọn padà bọ̀. Wọ́n padà bọ̀ òun nìyẹn o àwẹ̀ ti bẹ̀rẹ̀ lẹ́nìí àbí àwẹ̀ bẹ̀rẹ̀ wọn ò dáṣẹ́ ogun dúró wọ́n tún kọ́ntínú ìyẹn lè máa fi mọ̀ pé àwọn kinní burúkú ẹranko ni wọ́n àwọn wèrè abámàlú sùn ó kó wèrè ẹni bá màlúù ẹ lọ fi rẹ́pù ya oníyà ẹ lọ fi rẹ́pù ya oníyà bá dẹ̀ pé rẹ́pì nìkan lẹ ṣe tẹ́ ẹ̀rùn yàn oníyà sọ́run ṣe bó ṣì ń da. rẹ́pì kìíní rẹ́pì ìyá 80 years ẹ̀yin scientist ẹ wà níbi bíi bẹ́ẹ̀ bá wa sọ fún àwọn bàbá wa yìí pé ó ní stage tí obìnrin máa ń dé tí ara ẹ máa ń kọ ìbálòpọ̀ ara ẹ máa kọ ìbálòpọ̀ ó ní stage ìyá yẹn kó tó lè penetrate wọ abẹ́ ìyá yẹn ẹ̀mí ẹ̀yà fẹ́ ẹ̀ bọ́ ìjọ ló ti dókó gbẹ̀yìn ó ti di virgin àdáwọn pípù yìí èèyàn méjì náà láìkì jù ẹ tí ó bá mọ̀ kó lọ mọ̀ bí ọmọ ọwọ́ bí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta àwọn ọmọ unlike ọmọ kéékèèké wọ́n tún wá láìkì èèyàn tó bá ti darúgbó gan àwọn méjì tán láìkì jù nìyẹn tó bá ní wò tí wọ 80 years ṣé yẹ ò tí wọ. tí kúrò rẹ sọ náà ní àtàdéètì náà ni wọ́n ń ṣe àwọn jẹ́wọ́ ọkọ rẹ̀. wọ́n ní rọ́ọ̀nì wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní kúrò rẹ sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́sẹ̀ wọn sọ bẹ́ẹ̀. ẹ má dá wọn lóhùn bí wọ́n mọ tí wọ́n ń ṣe ṣé rí gbogbo àwọn tó jẹ́ olórí yẹn nínú Islam Fúlàní gbogbo pátápátá. Fúlàní gbogbo pátá láì ṣe pé ẹ̀kan Fúlàní ni wọ́n. gbogbo olórí wọn yẹn má kàn bẹ́ẹ̀ ní Haúsá wọn ò ní sọ̀rọ̀ má kàn bẹ́ẹ̀ ní Haúsá níjọ́ tó sọ pé èmi tẹ́ ẹ̀ wò yìí pé tí a ń pariwo Fúlàní pé tí mo bá sọ fún pé tẹ́lẹ̀ mi lè ṣe pé Fúlàní. ẹni ṣe jókòó má mi. ó ní Fúlàní òṣìṣẹ́ Fúlàní lóhun tó ń sì tó gbọ́ èdè Fúlàní ó dẹ́ sọ Yorùbá. gbogbo àwọn ìmáàmù Ọ̀fà wọ́n ní Fúlàní làwọn. Fúlàní gbogbo wọn. pátá. ọmọ Yorùbá kan tó wà ní kó olórí. Yorùbá ń fẹjú méjì àjòjì gbogbo àwọn ọ̀dẹ̀ yé wọn kọ̀ yá wọn tí ń tẹ̀lé wọn. àjòjì gbogbo wọn pátá. àwọn ọlọ́pàá wa gan-an ló túbọ̀ cause problem. nígbà tí àwọn ọlọ́pàá yẹn sọ. ṣẹ́rí ọ̀rọ̀ ọlọ́pàá ta ló tún gbọ́ wa nínú ilé ta lẹ́ni náà. hello. ẹni sùn máa tó ń gbọ́ wa nínú ẹ̀kọ́ bá wa mute ẹjọ́ mami ìṣẹ́jú kan ṣẹ́rí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá they will obey the last order wọ́n máa fún wọn lọ́dà kan lọ ṣe náà máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá. táwọn aráàlú bá bá wọn fọ ṣebí ìlú kan náà ti lé àwọn Fúlàní dáadáa. ẹ ṣe ń sọ̀rọ̀ ni kílẹ̀ tó mọ́ báyìí sọ ká bá ti rí scott kílẹ̀ tó mọ́ ó ti máa lójú ìṣù máa ń gbọ́ sókè lórí fóònù. ìyá tí wọ́n ṣe lé tí wọ́n pa sí Ìbàdàn yẹn ni mo fẹ́ sọ à ń pariwo Babaladoj gbogbo àwọn ọba tó kù yàtọ̀ fún Babaladoj gbogbo ọba tó kù ṣé wọ́n máa láwọn ò gbọ́ bó ṣe ń ṣe. Ládọjà nìkan la ṣì rí for now màmí. ṣé ó yẹ kí wọ́n tó já bàbá yẹn nìkan la máa rí pé ní tí ò bá jẹ́ pẹ́pẹ́ lọ́pọ̀ àgbà tó náà débẹ̀ lójú tá à ń rí pé tá à ń pariwo gbogbo àwọn tó kù náà kó má sọ pé kò dọ́dún àwọn ṣe kò kàn mí ló ba ilé ayé wa jẹ́ báyìí Yorùbá wuyì kò kàn mí nì ẹ wo ìyá àgbàlagbà tí wọ́n padà nù tó bá tó dọ̀ tí wọ́n ní. wọ́n rẹ́ throat ẹ̀ ni wọ́n rẹ́ ọrùn ẹ̀ ni. tó bá pààyàn kan lọ́dọ̀ wọn tó bá já wọn lè yàn wọ́n pààyàn kan báyìí ẹ́ẹ̀rì bí wọ́n ṣe tú yáyá tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀yàn káàkiri wọ́n máa gún yàn gùnkúgùn wọ́n máa gún wọn wọ́n máa yìnbọn wọ́n máa ṣe gbogbo oríṣiríṣi ìjàmbá ni wọ́n máa ṣe kí ló dé tí gbogbo wọn náà wá kọ́wọ́ lé wọ́ kò kàn wọ́n ìyẹn náà wá mọ́ kí wọ́n ṣe pé ó jù sọ́rùn
káwọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọ́n ti pa ìyá wọn o wọ́n jẹ́ pátá mọ́ nídìí wọ́n pa ìyá wọn o. ta ni kí àdámọ́lẹ̀ nígbà tí ó tó di pé kìíní wọ́n tún wá gbé yàdé kìíní wọ́n tún ní kọ́ lọ mọ́ 70,000. 75,000 kó tó lè gbòkú ìyá. kí wọ́n tó lè gbòkú ìyá. lọ́wọ́ kò tí ì di kò tí ì dé èṣù ni tó bá pọ̀ ti di wèrè tó kù ti sùn lọ. alábàámu sà ìjọba máa kú Fúlàní náà máa lọ ni. àwọn náà ti ya wọnú ga Fúlàní kan lọ kọ́ ti lọ pa wọ́n pakúpa kọ́ ṣé wé tí a kù kọ́ bẹ̀rẹ̀ sí ní gba gbogbo ẹ̀rù. ṣé wù dà. kí ló dé kí ló ṣẹlẹ̀ gan-an rí nílẹ̀ Yorùbá kí ló dé adẹ̀wòra wa ràn títí gbogbo ẹ̀dẹ̀ bàjẹ́ mọ́ wa lára. ọ̀rọ̀ pọ̀rọ̀ wa dàbí àfiṣe ní Ọlọ́run. wọ́n ti rán yóò níyà sọ́run àpàpà ńdodo bá mi sẹ́ǹdì ẹ̀ sórí kìíní kí màmí mi ò ní sẹ́ǹdì ẹ̀ sí mi ní sẹ́ǹdì ẹ̀ sẹ́yìn mo tún rí àwọn méjì kan náà ti sẹ́ǹdì ṣe bá rí sẹ́ǹdì ẹ̀ sí mi mo rí ẹ̀yìn ìyá tẹ sẹ́ǹdì ẹ̀ sí mi yẹn mo rí o mi ní sẹ́ǹdì ẹ̀ sí mo ti sẹ́ǹdì ẹ̀ sí ìyá mi mo dúpẹ́ mo pa àwọn ṣèwò tún wà ní èyí tó tún ṣe díẹ̀ ṣọlá ẹ̀yìn ìyá gan máa yẹn ọlọ́wọ́ àbíjọ kó sí mi ní sẹ́ǹdì ẹ̀ sí. màmí mi ní sẹ́ǹdì ẹ̀ sí. pé wọ́n wọ́de káwọn náà ṣe kí ni kán bọ́ síta torí gbogbo ògùn tó dìrẹ̀ mo ní wọn gbọ́dọ̀ ẹ̀yìn kan tiẹ̀ ní ẹ̀ wọ́n fẹ́ fún mo ní òní ìdí owó wọn òní ìdí owó wọn má bọ̀ síta àwọn òbàṣẹ́ náà àwọn tí ó ṣe ó ṣe ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin ìyá tẹ mo máa ń rí ìyá ayé là gbé lára yín gbogbo ẹ̀yin grandma yẹn mo máa ń rí màámi lára yín so there are some things kò sí nǹkan tẹ́ lè sọ mi ò ní sẹ́ǹdẹ̀ sí yín because tí ẹ pé ayé là gbé wà ní mi ní sẹ́ǹdẹ̀ sí so mi ní lè sẹ́ǹdẹ̀ sí yín ẹ má bínú mo nífẹ̀ẹ́ I love you mama mo love you but mi ní sẹ́ǹdẹ̀ sí yín à ń gbọ́ yín lórí TikTok. ìgbà tí mo sọ lẹ́ẹ̀kan náà tẹ́ sọ pé ọlọ́pàá kọ́ àwọn ọlọ́pàá náà ẹ fi ṣe backup kí ni ẹ sọ pé wọ́n ní obedi commander àbíkílẹ̀ ẹ sọ pé wọ́n sọ ọgbọ́n yẹn kọ́ jẹ́rìí tí ọdún ẹgbẹ́ tí táwọn èèyàn kan bẹ̀rù fún un pé táwọn bá bẹ̀rẹ̀ wàhálà ọlọ́pàá ló máa gé sọ̀bọ̀ táwọn Fúlàní máa fa wàhálà. tí ọlọ́pàá bá jáde táwọn èèyàn bá jáde ọlọ́pàá máa pa wọ́n tí wọ́n bá jáde Fúlàní máa pa wọ́n èèyàn máa mú kan ni. Fúlàní bá jáde ọlọ́pàá. no tí àwọn èèyàn bá jáde tó máa kọjú àwọn tó pa ìyá yẹn nísìn Fúlàní máa bọ́ tán àbí ọlọ́pàá máa bọ́ tán máa bẹ̀rẹ̀ sí ní pa wọ́n àbí wọ́n máa kú ni àbí tọ́ba tó wá dọ̀dọ̀ ọlọ́pàá tọ́ba tó wá ṣiṣẹ́ wọn máa kú náà ni àbí. mi ò fẹ́ kú bá ju ẹlẹ́bàá bẹ́ẹ̀ ni máa sọ mi ò fẹ́ kú bẹ́ẹ̀ òní wọ́n fi ń fọ ọwọ́ ra wọn lórí bẹ́yẹn tí wọ́n dẹ̀ ti pa àwọn tọ́sí ọba àwọn ọba ẹ̀gan ló dẹ̀ kù ṣé ní gbogbo pé wọ́n fẹ́ kú yẹ òun náà kọ́ ni kú yẹ ikú á máa ká wọn mọ́lẹ̀ ni ṣé tí kú bá ń bọ̀ tí yóò bá jáde ikú yẹn máa ká mọ́lẹ̀ yẹn gan ló máa wọ́ọ̀sì jù. ó dà bàbá wa bàbá wa ojú ẹgbọ́n sókè o ojú ẹgbọ́n sókè tẹ bá wà ń bẹ̀ ẹgbọ́n sókè ojú la máa ń pè Mr. Ojú. ẹ ṣeun gan ṣùgbọ́n ní fídíò yẹn bá mi sẹ́ǹdẹ̀ jọ. All right, thank you very much. Mo kí gbogbo ladies and gentlemen. Mo ṣe ń gbọ́n pa accident yẹn ni and I think it's a very terrible one. Trauma tí ìyá ẹ̀ máa go through. It's just unbelievable. Wọ́n tún ṣe gbàǹgbà wọ́n tún mú ìyá yẹn lọ. Ó sad kan. Àwọn èèyàn àwọn ìyá yẹn àwọn ọmọ wọn mo lè imagine nǹkan tí ó máa rò lọ́kàn ra wọn ẹgẹ́ mi sí tó bá rí Haúsá tó kẹ́sọ̀ Fúlàní wọ́n máa sá ni. Wọ́n máa sá Ògún gbọ́ kò sí sísá ẹgẹ́ mi sí. Ajé. Ok mo ti gbọ́ Ọlọ́run fa burú ṣe wá ọ̀tọ̀ ẹni tíjọ́ bàbá ló máa ń pè ẹ̀ lọ́kùn ṣùgbọ́n nǹkan máa ṣẹlẹ̀ dandan ni kò lagimọ́ yàn lórí ni dandan ni kò lagimọ́ wọn lórí ni táwọn lagimọ́ yà lórí ni àjẹ́ tó máa pọmọ jẹ wọn ní rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ o. Wọn ò gbàdúrà kí ẹnikẹ́ni kó go through kí ni ẹ̀bọ kí gbogbo nǹkan burúkú jàǹbá ó ṣe. Ọlọ́run dẹ̀ ṣe ìyá mi kú tẹ̀ sí kú ìyá mi ti kú sá ìyá mi ti kú kò lè dóko. Tí èèyàn bá máa jó ṣòkò kó jó ṣòkò tó bá máa jó ṣàkà kó jó ṣàkà we don't know where certain people stand right now. Ẹ get me saying we need to stop all this madness of people and politicizing kan ẹ lọ́yìn.
join. You don't need all that. On declare Ogun, only Yoruba for the last few years. Or we're just being Nisuru and my no, you understand me? On declare Ogun lawa. And I'm going to say this. I'm Imam, pastor, yes, a lot of people go and see. You understand? But I don't practice it. But the fact, Olorun, a lot is shared. I swear to Almighty God. And these things kept on happening every day. They feel Me, I don't dey vex like this. I dey boy, now they all. Ladies and gentlemen, waiting and see. Hey, Ọlọ́run fún ọ ṣe o, but wọ́n destroy nǹkan gan. I swear to Ọlọ́run ọba òkè ọbẹ̀ ní ọba títí láíláí ànípẹ̀kun. Àgbákò ńlá gidi lélẹ̀. I don't want to be popular, but I need láti mọ nǹkan tá a ṣe right from the local government level. Gbogbo àwọn sábò nǹkan tán náà ti ń pàdé ẹ ní láti dissolve it. Get rid of them. Emma preach his violence. Emma get rid of them. Ṣé ìjọba ti pàdé àwọn Fúlàní yẹn lọ́nà àwọn tó báyà yín sùn tó máa ṣe ní wípé ẹ kì í advice yín Ìbàdàn láìkè àmọ̀là ẹ wá àmọ̀là pẹ̀lú gbẹ̀gìrì tó bá ní egungun bọ́gọ́ nínú àtẹwédú ẹ wá bí ẹran ṣàkì ìfúnrándà bá òtù ṣàkì onígbàwẹ́ ẹ bá wọn fi pepsi tó bá tutù sí i fáwọn Fúlàní yẹn tó ń báyà yín sùn tí wọ́n pààyà yín ẹ má jẹ́ ká fa wàhálà. We are peaceful people. We are tolerant people. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tolerant ni. Ọmọlúwàbí ni wá. Ẹ má jẹ́ ká jà. Ẹ má jẹ́ ká bà ọmọlúwàbí wa jẹ́. Ìyá 80 years tí wọ́n bá sùn. Iná líláyé wà iná lílé ìrajì náà. Ewé kan ò ní bọ́ lára igi kọ́lọ́run bá máa mọ̀ sí. Àkọsílẹ̀ ni, àyànmọ́ ni, kádàrá ni, Allahu Akíbárú, àpàdé lẹ́sẹ̀ Jésù. Jésù sọ wípé ẹni tó bá ti kú á pàdé kinní kan ẹjọ ẹ má jẹ́ ká jà o ọmọ Yorùbá ni wá o léèké ṣàṣe dáadáa ẹ bá ti ráwọn Fúlàní yẹn tí wọ́n pa ìyá yín tí wọ́n bá ya yín sùn ẹ bá wọn wá mọ̀là tó gbóná ẹ bá wọn fọ̀rọ̀ bọ pepsi sí pẹ̀lú gbẹ̀gìrì àtewédú tó bá possible gan ẹ bá wọn wá pure water tó bá ṣì sẹ́gbẹ̀ẹ́ èmi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o Yorùbá ò kì í jà o. Okay, kí n preach violence lórí page mi kọ́kọ́ page mi wálẹ̀